àná rẹ̀ ó lè wà níbi tó ti fi bá rò kọjí owó lọ́fíìsì kọ́ ní Fúlàní pààrọ̀ rẹ̀ ẹ wá ṣe bẹ́ẹ̀ ló jẹ́ wọ́n lórílẹ̀‐èdè nígbà táwọn ìyàwó òrókò lọ mọ́ àwọn àgbẹ̀ orí oko já tí wọ́n bá dáko 10 million Fúlàní máa fẹ́ràn jẹ́ nígbà tí wọ́n bá máa lọ sí tó bá máa ṣẹjọ́ wọ́n fún wọn ní 200,000 ṣé inú eléyìí ni àwọn ìyá tó yáwó àwọn bàbá tó yáwó sógo níbo ni wọ́n fẹ́ bọ́ sí ìdí nìyí tí economic Nàìjíríà tó bí wọ́n fẹ́rí àdìsí lójoojúmọ́ abẹ̀wò nílé lóko ẹ jẹ́ ká dìde sí ìrìn àjò yìí láti stop Fúlàní àtà bí a bá dákẹ́ tara wọ́n bá wà dákẹ́ o tá a bá dákẹ́ tara wọ́n bá wà dákẹ́ o ẹ jẹ́ ká jáde gbogbo àwọn táwọn òfin Yorùbá ló wà lórí orí oyè ìdùnnú wa ni àbáṣẹ pírẹsidẹ̀ntì jẹ́ àbáṣẹ gọ́fúnà jẹ́ ṣùgbọ́n kí ṣe wọ́n má bàa bàjẹ́ òun náà làwọn náà ṣe wà lẹ́yìn lónìí nítorí kí iṣẹ́ àwọn pírẹsidẹ̀ntì wọn má bàa bàjẹ́ òun náà làwọn náà fi kóra wọn jọ ẹni tí ò sí kí sọmọ stéètì ìfẹ́ àwọn tó ti jẹ́ àti ìlú tó jìnnà débi wọ́n wọ àmì bí lónìí nítorí wípé ilẹ̀ bàbá wọn jẹ wọ́n lógún ẹ̀yìn ènìyàn wọn lọ́kùnrin lóbìnrin ẹ̀túnyàyà ẹ̀jọ̀ gbogbo ibi tí wọ́n bá dé pé láti sọ àwọn Fúlàní àjínigbé àti ètò ààbò tó mẹ́rin ẹ má jẹ́ ká pa sẹ́yìn o ẹ má jẹ́ ká sá o ẹ má jẹ́ ká dá wọn dá gbogbo èyí tó wọ́n gbé Sunday Igboho nìkan ni kó máa ṣe Sunday Igboho nìkan ò lè dá ṣe o kí ni mo rí Sunday Igboho nìkan ò lè ṣe kí ni Sunday Igboho ti ṣáájú ẹ jẹ́ ká tẹ̀lé wọ́n ní bí ọ̀ká bá ṣáájú tí paramọ́lẹ̀ tẹ̀lé tí ṣègbè náà ń bọ̀ tí àrò kìtàkùn wá ń bọ̀ Sunday Igboho nìkan ò lè dá sí fún bàbá wa ní òmìnira ẹ jẹ́ kó fi tú ọwọ́ rẹ̀ ẹ fún àwọn akọni wa lómìnira ẹ fún àwọn akọni wa lómìnira a ní wọn káàkiri stéètì káàkiri wọ́n tẹ̀ ń gbìyànjú láti fẹ́ ìfọwọ́sowọ́pọ̀ ká sọ̀rọ̀ ṣe láìbí lọ́dọ̀ mi ká sọ̀rọ̀ rẹ̀ wá sọ̀rọ̀ tó mẹ́ ẹ̀ wá sọ̀rọ̀ tó tí wọ́n rẹ̀ bá sí pàbí ó ṣe láì lọ́dọ̀ mi. ó máa bú kíjẹ́ o nítorí pé gbogbo bá ṣe ń jí wa gbé lónìí lọ́la inú wa ò dùn sí tí wọ́n pa àwọn èèyàn wa láwọn àwọn èèyàn kò rọ̀ wọ́n máa jẹ́ kó tí ò bá sí ètò ó ṣe é ṣe kó padà ní nǹkan tí àwọn ọ̀dọ́ bàbá bí ní sí àwọn ọ̀dẹ̀gbẹ́ báwọ́dẹ̀tì nínú orílẹ̀-èdè àtàlẹ́ ìṣẹ̀lẹ̀ wa ó ń bá tó ní kíkù àṣẹ afẹ́ freedom ẹgbẹ́ ìwọ ọmọ Kwara ìwọ ọmọ Kwara má fi inú ọmọ Lagos ìwọ ọmọ Ògùn state má fi inú ọmọ Ọ̀ṣun state ọ̀kan ní gbogbo wa o ọ̀kan ní gbogbo wa o ẹ̀yin àwọn ọmọ Benin ẹ má bí inú ọmọ Yorùbá ẹ̀yin Yorùbá náà ẹ má bí inú obìnrin ọmọ ìkálẹ̀ ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ kí pé àjọ tó ní sọ̀tún ẹ̀yin náà ẹ̀yin ìlàjẹ́ pẹ̀lú ìmọ̀ tó dára fún yín ẹ ó pé ẹ̀yin ìlàjẹ́ ẹ̀yin náà láṣẹ lórí omi ẹ̀yin tá ìmọ̀ bá ṣe ń rán omi ní sẹ́ jáde ni ó jí tí wọ́n pọ̀ mi sí ẹ jáde ẹ tì wá lẹ́yìn ẹ̀yin tá ìmọ̀ bá ṣe ń rán iná ní sẹ́ ẹ̀yin tá ìmọ̀ bá ṣe ń rán afẹ́fẹ́ ní sẹ́ àsìkò ti tó báyìí ẹ̀yin tá ìmọ̀ bá ṣe ń pe ilẹ̀ láti fi fẹ́ràn ilẹ̀ ẹ dìde fún wa báyìí ìyá yìí ti tó gan ẹ jẹ́ ká fi ọ̀pọ̀ Fúlàní àgbà lórí ilẹ̀ wa yóò dára fún wa ní jagun gbogbo lọ. ẹ jẹ́ kí n take care from there. èyí tí mo wí lónìí. àti gbogbo ẹ̀yà bàbá wa o. gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n wa gbogbo yín ni a kí gbogbo ẹ̀yin ajúmi lọ pátápátá gbogbo yín ni a kí bàbá wa Tinubu pírẹsidẹ̀ntì tó ní gbogbo yín ni a kí akínyẹn kú iṣẹ́ takuntakun tẹ̀ ń ṣe lórí ọ̀rọ̀ ìlú wa kò ní bàjẹ́ mọ́ yín lórí o àkókò yín ò ní bàjẹ́ ẹ̀mí yóò kú bàbá wa Tinubu ẹ ṣe pẹ́ ṣe ìkìlọ̀ ọkàn yín ò balẹ̀ ẹ dákun apè yín abẹ yín lórí ọ̀rọ̀ àwọn ìjọba wa yìí ẹ dákun ẹ bá
wa ṣe ẹ dákun ẹ má jẹ́ ó bàjẹ́ ẹ má jẹ́ lò ó túkà ẹ má jẹ́ Ọlọ́run ní jẹ́ ká ṣìṣe nípa ọ̀rọ̀ olúwa yìí wàhálà yìí ti pọ̀ jù nípa bó ṣe ń jí ni gbé bó ṣe ń jí ni pa bó ṣe ń jí àwọn ọmọbìnrin wa bó ṣe ń bá wọn sùn lákọ oríṣiríṣi wàhálà yìí pọ̀ lórílẹ̀-èdè wa yìí pàápàá jùlọ ní Nàìjíríà bàbá wa Tinubu tó jẹ́ pẹ́sidẹ́ntì tòní ẹ dákun apè yìí abẹ yìí ẹ dákun ẹjí gírì lórí ọ̀rọ̀ ìlú wa ẹ dákun abẹ yìí gbogbo àwọn tó jẹ́ àwọn ọlọ́pàá gbogbo àwọn agbófinró pátápátá gbogbo yín ni abẹ ẹ dákun ẹjí ẹ má jẹ́ kó bàjẹ́ ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ lórí ọ̀rọ̀ ìlú wa bó ṣe ń jí àwọn èèyàn gbé bó ṣe ń kidnap àwọn èèyàn bó ṣe ń pa àwọn ènìyàn àwọn bàbá wa ò rí oko lọ mọ́ àwọn ìyá wa ò rí odò lọ mọ́ àwọn ọmọ wa ò rí ìgbésí ayé tó ní kókó ṣe mọ́ níṣẹ́ ni wọ́n rèpù àwọn ọmọ wa báwo la ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ yìí dọwọ́ ẹ̀yin ìjọba wa ó dọwọ́ àwọn ọmọ ọdún náà ẹ dákun ẹ jẹ́ ká jọ ṣe kó má bàa bàjẹ́ ẹ wọ́n kò ní jẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ bàbá wa Tinubu apè yín ẹ dákun abẹ yìí ẹ bá wa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ìjọba wa ẹ bá wa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn agbófinró wa ẹ bá wa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ará ìlú wa Ọlọ́run ní jẹ́ kó dàrú akínyìn o bàbá wa pè ní Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn o Kẹ́mi Ọláògùn bó ṣe jíyàn gbé yìí kò tẹ́ wa lọ́rùn bó ṣe ń pa ènìyàn kò tẹ́ wa lọ́rùn bó ṣe ń rẹ́pù àwọn ọmọ wa kò tẹ́ wa lọ́rùn bàbá wa dákun bẹ́ẹ̀ ò ṣe dákẹ́ lórí ọ̀rọ̀ ìlú wa ẹ dákun ẹ má dákẹ́ ní Kwara àlè gbé Kwara báyìí àlè gbé kó gbogbo ilẹ̀ Yorùbá pátápátá kò sí ìfọ̀kànbalẹ̀ bó ṣe ń jíyàn gbé bẹ́ẹ̀ náà jíyàn pa bẹ́ẹ̀ náà ń dógun sí bẹ́ẹ̀ wọ́n yìnbọn pa àwọn ènìyàn ẹ dákun bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn ọbẹ̀ Kẹ́mi Ọláògùn kẹ̀ṣẹ́ pẹ́ kẹ̀ṣẹ́ jìnà kẹ̀rí bá ti ṣe kẹ̀rọ́nà gbégbà ẹ dákun ẹ bá wa jígìrì sórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá wa yìí Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ àwọn Fúlàní pa wá wọ́n ń gbé wa pa wọ́n kidnap wa wọn ò jẹ́ kí àwọn àgbẹ̀ wọn ò jẹ́ kí wọ́n róko lọ wọn ò jẹ́ kí àwọn ìyá wa wọn ò jẹ́ kí wọ́n rí odò lọ wọn ò jẹ́ kí àwọn ọmọ wa wọn ò jẹ́ kí wọ́n gbé gbèsè ayé rọrùn ẹ dákun abẹ yìí gbogbo àwọn arìnrìn-àjò láti Kwara dé Ìlọrin láti Ìlọrin dé Lagos láti Lagos dé Ògùn káàkiri gbogbo àgbáyé àwọn Fúlàní wọn ò jẹ́ ká gbádùn ayé wa ẹ dákun abẹ yìí ẹ̀yin ìjọba wa abẹ yìí ẹ̀yin ọkùnrin ìjọba wa abẹ yìí ẹ̀yin obìnrin ìjọba wa abẹ yìí ẹ má jẹ́ kó lè ẹ má jẹ́ kó lè dìgbà ẹ dákun Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ ẹ dákun akí ẹ kú iṣẹ́ ìjínigbé ìpànìyàn ní Kwara yìí àti gbogbo ilẹ̀ Yorùbá ó ti pọ̀ jù Ọlọ́run ní jẹ́ kẹ́ ṣòfò ọmọ Ọlọ́run ní jẹ́ ká ṣòfò aya Ọlọ́run ní jẹ́ ká ṣòfò ara wa Ọlọ́run ní jẹ́ ká ṣòfò ìyàwó wa ẹ dákun Ọlọ́run ní jẹ́ ká ṣòfò àwọn bàbá wa Ọlọ́run ní jẹ́ ká ṣòfò àwọn ìyàwó ìyá wa náà ẹ dákun abẹ wa ẹ jẹ́ ajínigbé lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ Nàìjíríà lápapọ̀ ẹ má jẹ́ kó dé abẹ yìí Ọlọ́run Olódùmarè yóò bá wa tó. ẹ ṣe gan-an. Sambatis kan ṣe kò sí Sambatis. Orúkọ tèmi ní ọmọọba Ẹniọlá Ọ̀jájú ni lọ́dọ̀ Afẹ́nifẹ́re. gbẹdání tí o kọ. lọ́dọ̀ Afẹ́nifẹ́re. Wọ́n ní kíní sí Ele- kára. ní ọdún yìí by February mo lọ sí Abuja. Unfortunately wọ́n ìṣẹ́dún flight mi wọ́n lọ by road. bí mo ṣe ń lọ òun ni àwọn ajínigbé Fúlàní enough for Fulani herdsmen attack Yoruba is must stop. òun ni wọ́n jí mi gbé. Ọ̀jájú ni àtẹlẹ náà say no to kidnapping and terror. to kidnapping Yoruba land. So ìdí èyí tí gbogbo àwọn Yorùbá nílé lóko láti kóra ọjọ́ lẹ́nu lẹ́kọ̀ọ́ for the 10th of October 2025. Náà sọ wípé enough of this killing, enough of security, insecurity in Southwest, enough of kidnapping and violence, enough of it must stop. We are calling on Mr. President, all the Southwest governors, governor ilẹ̀ Kárọ̀-Jíire, led by Prince Abiodun. Gbogbo ẹ̀yin mídíà tó wà sí ẹ fún mi ní sípíkà láti sọ̀rọ̀ náà bá ní máìkrófóònù Alájùmọ̀ tí wọ́n jíyàn gbélé Yorùbá enough of Fulani herdsmen. Yorùbá lè lọ sílẹ̀ Haúsá kọ́ ló máa jọmọ Haúsá gbé. Yorùbá lọ sílẹ̀ Haúsá kọ́ ló máa kidnap Haúsá or kidnap Fulani. So you must not keep quiet. It's our country, it's our nation. And we claim that we are one Nigeria. You just have to protect us because we don't want to pull into our hand by self-defense. Even the DSS have said it. The DSS is going to pull Nigeria. I mean, they can't
protection that we have to defend and defend ourselves. So we know how to do that. We are a lot of our citizens of this country. There's our current security agency, the National Security Advisor, Yoruba, do something before we come and fully to attack this so-called Fulani herdsmen. God bless the Yoruba. Your name? My name is Ojota, the National President of Affairs Council that was done recently. God bless you. Enough of Fulani herdsmen. Please, can you tell us more experience that it's a very tough one. It's a very bad experience. What is something going on? Hello, Rada. Àti rẹ̀ iná, ẹ ṣe dáadáa, ẹ ṣe dáadáa. Ọ̀yá ẹgbẹ́ fún ọmọ ọjà sọ̀rọ̀. Ní padà fún ọjà jù ní ẹgbẹ́ ọjà jù. Ẹ má bọ̀, ẹ lọ́dẹ̀ ẹ̀gẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ dáadáa. Ẹ má bọ̀, olóòdò. Má bọ̀, á sọ̀rọ̀. Àwọn mílíọ̀nù tó bá wà kan súnmọ́ bíbá yìí. A kí gbogbo ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa nílé. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí èmi fẹ́ bọ́ọ̀lẹ̀ tí ṣẹ́gbọ́sà. A kí gbogbo ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa nílé. A mọ̀ wípé gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ní ilẹ̀ káàrọ̀ òjíire. Ọmọ Oòduà ni wá, àbí bẹ́ẹ̀ kọ́? Àní ọmọ Oòduà ni wá. Ọmọ Oòduà tọkàntọkàn ni wá. Ó tí a lè dúró fún òun ní àlàáfíà. A ò jà, a ò sì fa ohunkóhun. Gbogbo tí a sọ ni wípé a ò fẹ́ kí àwọn Fúlàní bí wọ́n ṣe pa àwọn ìyá wa, àwọn èèyàn wa, àwọn bàbá wa ní ilẹ̀ wa. A ò fẹ́ di minority ní ilẹ̀ wa. A ò fẹ́ kí àwọn ẹlẹ́sìn àjòjì kó gba ilẹ̀ wa. A ò fẹ́ kí àwọn ìran kíran, a ò fẹ́ kí wọ́n lé wa kúrò ní ilẹ̀ wa. A fẹ́ sí òmìnira ní ilẹ̀ wa. A fẹ́ kí òmìnira wa kó dúró chámchám. Bẹ́ẹ̀ ni a sì fẹ́ kí ètò ààbò ó wà ní ilẹ̀ wa. Àti ìyá àti bàbá, ẹ̀gbọ́n àti àbúrò wa, a fẹ́ kí olúkúlùkù wa kí a ní ètò ààbò tó dájú. Bẹ́ẹ̀ sì ni a sì fẹ́ kí gbogbo àwọn èèyàn wa nígbà tó bá wọlé sùn wọ́n lè jí ní àròjọ kejì pẹ̀lú àyà àti àlàáfíà. Àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni. Lẹ́ẹ̀kan sí àtúnfẹ́ ìjọba àpapọ̀, à ń fẹ́ òun bàbá wa President Ahmed Bola Tinubu láti lè gbé ètò ààbò fún òun ọ̀gá wa, bàbá wa, olórí wa, ìsọjà ní ẹgbẹ́ Ìgbòho ṣà láti lè jẹ́ kí wọ́n ní ìdáàbòbò fún ilẹ̀ Oòduà. Ìfẹ́ lódù. Ìfẹ́ lódù. Hello. A fẹ́ kí ètò ààbò kó lè wà. Ẹ jọ̀ọ́ bàbá ẹsẹ̀ mi, ẹ wò ó, ẹ jọ̀ọ́ ẹ fi ẹlẹ́sẹ̀ mi, mo kà á sórí bíbá ìlàkẹ́ ẹ̀kọ́ ní ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́ bàbá. Ọmọ Yorùbá ni wá o. Mo kí gbogbo. Ẹ máa bọ̀ ní báyìí. Agbẹ́ iná sókè, agbé sókè, agbé sókè. Àwọn blackers ẹ kò sẹ́yìn, ẹ kọ́ àwọn blackers ẹ sẹ́yìn. Sẹ́wọ̀n lọ kùmọ̀ mi, ó jẹ́ kí ẹni ọ̀pẹ́ mo máa bí sèmi, mo ń kọ́ńtíré ti program. DJ. Okay. Hello, Miami. Ẹgbẹ́ títí náà wà ní sẹ́wọ̀n lọ. Ẹgbẹ́ lomi. Ẹgbẹ́ tí mo kẹ́mi máa bí sí. Ẹgbẹ́ lomi. Ẹgbẹ́ títí náà wà ní ẹgbẹ́ títí náà wà. Mo kí gbogbo ọmọ ọkọ Yorùbá pátápátá, gbogbo ọmọ Oòduà, gbogbo àwọn tá a wà ní gbogbo wa o. Olódùmarè ilẹ̀ Yorùbá kó kó gbogbo wa lọ o. Ayọ̀ àtàlàáfíà tí gbogbo wa padà sí ilé wa. Àkọ́kọ́ mo kí bàbá wa Commissioner of Police, bàbá wa Moshood Ọlọ́ndẹ̀rẹ̀ Jimoh àti gbogbo àwọn agbófinró pátápátá tí wọ́n wà ní agbègbè yìí, tí wọ́n wà ní ìlú Lagos State. A kí yín bí ẹ kú iṣẹ́ takuntakun o. Olódùmarè kò ní jẹ́ kí ọkọ̀ ọba àdá ọba kó ṣàyín lẹ́sẹ̀.
ẹ̀yin tẹ́ ṣiṣẹ́ yín ọwọ́ yín lẹ́ fi gbẹ̀tọ́ yín o àmọ́ rírì yín àmọ́ takuntakun iṣẹ́ tẹ̀ ń ṣe fún wọn nílùú Lagos State àti gbogbo ọlọ́pàá tí bẹ́ẹ̀ lẹ Yorùbá pátápátá àti gbogbo yín pátápátá bàbá wa lẹ́yìn náà ọkọ wa nìyí ọmọ wa nìyí ẹ̀gbọ́n wa nìyí àbúrò wa nìyí ikú òjijì kò ní pa gbogbo yín o ohun tí gbogbo àwọn ọmọ Yorùbá ohun tí a wá síbí lónìí fún ọkọ̀ gbogbo ẹ̀yin agbófinró ọkọ̀ gbogbo ẹ̀yin elétò ààbò pátápátá torí ẹ̀mí ni gbogbo wa gbé sọ̀rọ̀ mo kí gbogbo yín ẹkú iṣẹ́ o ẹkú àfọmọ ènìyàn ṣe ògùn ò ní pa yín o bákan náà mo kí bàbá wa Bọ́lá Ahmed Tinubu mo kí wọn pé wọ́n kúrú ètò ìlú wọ́n kú iṣẹ́ Olódùmarè yóò kẹ̀kọ́ gúnlẹ̀ láyọ̀ eléyìí tí wọ́n tún wọ̀ níwájú wọ́n débẹ̀ lágbára Olódùmarè àwọn ọmọ wọn àwọn ìyàwó wọn àwọn ìyá wọn àwọn ẹ̀gbọ́n wọn àwọn àbúrò wọn òun lọ́wọ́ bá bàbá wa Bọ́lá Ahmed Tinubu a rí wípé tá a bá ń ṣe ní abẹ́ ilé ó ṣeé ṣe kí wọ́n má gbọ́ ohùn wa tá a bá wà nínú kọ̀rọ̀ yàrá wa ó ṣeé ṣe kí wọ́n má gbọ́ ohùn wa a bá jáde wá sí ìlú Èkó láti gbogbo ibi tí ilẹ̀ Yorùbá tó dé dúró pátápátá. ẹ má wọrí láti gbogbo ibi tí ilẹ̀ Yorùbá dé dúró pátápátá gbogbo wa la mọ̀ kíkà gbogbo ibi tí ilẹ̀ Yorùbá dé dúró bàbá wa Bọ́lá Ahmed Tinubu gbogbo wa tá a wà níbí pátápátá a rí bàbá wa nìyí ẹ̀yin lọ tó wá ń gbà torí ọmọ Yorùbá nìyí àwọn ọmọ yín àwọn alábá gbé bá yín lónìí. ẹ máa sọ̀rọ̀ lọ. Daddy, you can't express me, Abi. Let's alert the press. Say Ali against press. Let's alert the press, Abi. That'll be fine. Ìfẹ́lódù ẹ̀kọ́ gbogbo àwọn tá a bá torí nǹkan yìí wá síbí báyìí ẹ jẹ́ ká súnmọ́ bí báyìí ẹ jẹ́ kí gbogbo wa súnmọ́ bí báyìí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ohun tá a fẹ́ ṣe àìpẹ́ ẹ jẹ́ kí gbogbo wa súnmọ́ bí àwọn tá a bá wà bí tó jẹ́ torí nǹkan tá a ṣe wà rèé ẹ má jẹ́ ká ń gara káàkiri ẹ jẹ́ ká máa bọ̀ níbí ẹ jẹ́ ká súnmọ́ bí yàtọ̀ sáwọn security wa ẹ jẹ́ ká súnmọ́ bí báyìí ẹ jọ̀ọ́. Ìfẹ́lódù gbogbo ẹni security nìkan ni kó wà lẹ́yìn gbogbo anybody tó wà lẹ́yìn outside area yẹn gbogbo ẹni máa bọ̀ bíbá security kò tẹ̀ ṣe wá ike máa bọ̀ bíbá ní sísìsìsì gbogbo yín ẹjọ́ ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa ẹ̀yin ẹjọ́ ẹ máa bọ̀ bíbá yìí àwọn security nìkan ni kó wà tí wà ní gbogbo ìjọba ẹjọ́ ẹ jẹ́ gbogbo máa bọ̀ bíbá yìí and it take much time. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, àbọ̀ làwọn bọ̀ yín bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Èyí náà ti pé gbogbo àwọn tó wà ní Peter jẹ́ ọmọ ọkọ Yorùbá. Gbogbo wọn ló dìbò fún yín tẹ̀ fi wọlé. A rí pé bàbá wa. A rí pé bàbá wa ni yín. A rí pé ọmọ wa ni yín. Ó ní òwe ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ tó fìlẹ̀ kẹ̀sí di ọmọ ẹni mìíràn. Bàbá wa ẹ̀yin àgbàlagbà lọ sọ wípé ikú tó ń pa ojúbọ mi òwe ńlá ló ń pa fún mi. Bàbá wa ilẹ̀ Yorùbá ń sunkún fún ẹ̀jẹ̀. Ilẹ̀ Yorùbá ń sunkún fún ẹ̀jẹ̀. Ẹ̀jẹ̀ ìpànìyàn ti pọ̀ jù. Àwọn Fúlàní ọ̀jẹ̀ ká sinmi ní ilẹ̀ Yorùbá. Bí wọ́n ṣe ń pa kúkúrú ni wọ́n ń pa gígùn. Wọ́n pa ọmọdé, wọ́n ń pa àgbàlagbà. Gbogbo ẹni tó bá lọ sóko kò ní ìfọ̀kànbalẹ̀. Ṣé ni wọ́n ń pa wọ́n tìrọ̀tìrọ̀ ni. Bàbá mi bá lọ sódò kò sí ìfọ̀kànbalẹ̀. Bàbá wa àwọn sunkún bá yín ni, àwọn abẹ yín ni, akẹ́kọ̀ọ́ yín ni, ẹgbẹ́ omi
jẹ́ wa àti ọmọ ni wá ẹ̀mí la sátàrà ẹ wá bẹ̀rẹ̀ sílẹ̀ lọ́wọ́ ìjọba Fúlàní àwọn ọmọ Yorùbá kọ́ ní nìkan kọ́ ni wọ́n ń pa o bí wọ́n ṣe ń gbọ́dọ̀ ni wọ́n ń pa àwọn ọlọ́pàá wa àwọn ọlọ́pàá náà níyàwó nílé wọ́n yẹ kí oníbàbọ̀ nílé wọ́n ní ìyà nílé ẹnìkan ló bí wọn ẹnìkan ni ìyàwó wọn ẹnìkan làwọn ọmọ tí wọn náà àwọn aláàbọ̀ wọn náà wọ Fúlàní ń pa wọn wọn ò mọ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì wọn ò mọ ẹlẹ́sìn mùsùlùmí wọn ò mọ tòun àbọ̀láyé wọn ń pa wọn nílẹ̀ Yorùbá bàbá wọn Bọ́lá bẹ́ẹ̀ Tinubu àwọn ọ̀rọ̀ yìí ni arígbé ẹ̀yìn nìkan lọ́dọ̀ bàbá ṣe ẹ dìde kẹ́ẹ̀gbọ́ngbẹ́ kẹ́ẹ̀gbọ̀rọ̀ èyí náà tó ṣẹlẹ̀ ní ilẹ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ lọ́wọ́ gbogbo ilẹ̀ Kwara òṣèlú ọmọ Yorùbá tó lè sùn tí wọ́n lè fi ọkùnkùn tí ẹsẹ̀ tó ń sùn ní ojú ẹnikẹ́ni ò lè bá ọrùn orí ìdúró lọ́níkẹ́ni kó wà tí wọ́n fi mọ́ inú fún àyà fún olóníkẹ́ni kò ń gbé nínú ilé olóko ò lè rogo olódò ò lè rogo a ò lè jẹ a ò lè mú ọkọ̀ wa gbàgbọ́ nítorí ikú ètùtù tó wọlé mọ́ àwọn ọmọ Yorùbá bàbá wa Tinubu àgbẹ̀yìn ni àwòrán ni ìjọba tó ń bọ̀ lọ́nà àwọn náà lè dìbò fún yín nígbà tó bá pa gbogbo wọn tán tá a lè fẹ́ rí lẹ́yìn yẹn nígbà tó bá pa gbogbo ọmọ Yorùbá tán tá a lè fẹ́ dún tá a lè fẹ́ mọ̀ pé lápò ìwọ̀n yín àwọn náà ní ti yín ẹ gbọ̀rọ̀ àwọn bí àwọn Fúlàní oríṣiríṣi ni ìran wọn àwọn tí wọ́n ń pànìyàn tí wọ́n sọ̀rọ̀ àwọn di terrorist tí wọ́n sọ̀rọ̀ àwọn di bandit tí wọ́n sọ̀rọ̀ àwọn di ajínigbé àwọn là ń sọ nípa ẹ̀ a ò sọ àwọn tó ń pa nínú wọn torí bẹ́ẹ̀ tí ẹ ti ṣàpapọ̀ abẹ̀yẹ ni ẹ bá wọn jẹ́ kí ètò ààbò yìí ẹ bá wọn gbọ́gbẹ́ sókè ẹ bá wọn ṣe ìrọ̀nilágbára fún ètò ààbò nílẹ̀ Yorùbá kí ètò ààbò tó péye wọ́n lè wà lórí wọn tá a bá lọ sí ìrìn àjò ẹ̀mí á máa gbà wá láti wọ mọ́tò láti ibìkan sí ibìkan ó yẹ ó pàdé ní fún òjijì lọ́nà bàbá wa pẹ̀lú mi àwọn nínú gbogbo àwọn bíi ajáde síta apá wọn sókè pé ká ẹ gbà wá ẹ gbà wá. Enough of the killing. Tinubu ẹ gbà wá. Gbogbo ọmọ Kwara lápapọ̀. Enough of killing Kwara State was lost. State lápapọ̀ ló pariwo pé. Gbogbo ọmọ Ọ̀yọ́ ní tilé tọkọ ló ń pariwo pé. Gbogbo Èkìtì lápapọ̀ wọ́n ń pariwo pé bàbá wa Tinubu. Gbogbo Kogi State gbogbo lápapọ̀ wọ́n ń pariwo pé bàbá wa Tinubu. Gbogbo Oǹdó lápapọ̀ wọ́n ń pariwo pé bàbá wa Tinubu. Ẹ gbà wá o. Gbogbo Ọ̀ṣun lápapọ̀ wọ́n ń pariwo pé bàbá Tinubu. Gbogbo Ògùn State lápapọ̀ wọ́n ń pariwo pé bàbá wa Tinubu. Pátápátá tá a wà yìí gbogbo wa pariwo pé bàbá wa Tinubu. Gbogbo ilẹ̀ Yorùbá pátápátá Ìbàdàn Ọ̀yọ́ State Ọ̀yọ́ Aláàfin gbogbo ilẹ̀ Yorùbá Ẹ̀dó gbogbo ṣèkírì ilé Ifẹ̀ gbogbo ibi tí ilẹ̀ Yorùbá dé dúró apanupọ̀ apariwo pé bàbá Tinubu. Bàbá wa Tinubu ohùn wa tá a gbé sókè sí yín lónìí agbàpẹ́ abiyamọ nìyẹn agbàpẹ́ bàbá wa nìyẹn agbàpẹ́ tí ẹ bá gbọ́ eléyìí ẹ dọ̀wọ́ lóhùn ìtara abiyamọ ṣe yín ó wà kẹsẹ̀ sí ọ̀rọ̀ wa ilẹ̀ Yorùbá ń bílíìdì fún ẹ̀jẹ̀ ẹ gbà wá ẹ jẹ́ ká sùn kàfọ́ wọn lọ́dún ẹ jẹ́ gbogbo wàhálà tó ṣẹlẹ̀ yìí àwọn àgbẹ̀ wa ò lè lọ sóko oúnjẹ wọn ìran wà nínú ìrún ọkàn wa ò balẹ̀ obìnrin ló ń jìyà tó pọ̀ obìnrin ló ń jìyà tó pọ̀ jù ìgbà táwọn ọkọ wa ò bá lè lọ ṣiṣẹ́ láti mọ́wọ́ wọlé fún àwọn ayé àti ọmọ ẹ kí lọ fẹ́ jẹ bàbá wa ẹ gbà wá ẹ jẹ́ káwọn àgbẹ̀ wa ó lè lọ sóko kí wọ́n ṣe nǹkan ọ̀gbìn kó jẹ́ ọ̀pọ̀ nínú ẹ gbà wá àti rówó iléèwé sí àti rí nǹkan ọbẹ̀ rà àti jẹun ẹ̀mẹ́jì lójúmọ́ ó gbógun fún gbogbo ọmọ Yorùbá agbáwọn fún pàkóso ilé ẹ gbà wá.
First and foremost, there is massive insecurity. Secondly, there is very peculiar insecurity in Yoruba land. Peculiar in the sense that our farmers have been threatened on the farms, our villagers have been chased away from their villages, and the villages have been occupied by foreigners. Foreigners mostly of Fulani extraction. We are using this medium to say enough, and I will take people back to history. This kind of thing happened in 1963, 1964, 65, 66. It led to the Civil War. Secondly, during the OPC era, there was the people have been killed. Government and the people of Nigeria that this is likely to happen. Finally, it happened. There was a massive riot that culminated in 5 years of interregnum for Nigeria. This is the third one now, and I will take you down a minute to say 1963, 1993, 2023, 2024, 25. That is 30 years. This is the beginning of another mayhem. And we are to stop the Fulani attack now. Stop the Fulani attacks in Yoruba land now, so that does not become something worse. When people start crying and responding, that is just basically what it is. So I think the government is not doing it. If government is doing it, then it should have been nipped in the bud by now. Government is not doing enough. And we know we are capable of defending our land. We have around 600 tons of defending our land. So if government is not doing enough, let them empower us, let them join with us to enter the country. Soldiers and policemen are not entering the forest. We want to enter the forest with the assistance of the soldiers and the policemen. We want to clear all of them out of our land. But we are not violent people. So we are saying that peacefully now, we are telling the whole world that whatever is happening in Kwara, Kogi, and Oyo State must stop now. That's all. Now, àwa nítorí àdúgbò ìgbẹ́kẹ̀ gbà wá àwa nílé òkú nítorí àfẹ́yìn ẹ̀jẹ̀ ọlọ́run ẹlẹ́gbẹ̀rẹ̀ nílé ẹgbẹ́jàre ajá ètò sílẹ̀ insecurity forces. Unacceptable. Nigeria totally army, unacceptable. Nigerian We are police, Nigerian navy, Nigerian police. Gbogbo ẹ̀ nínú sílẹ̀ family yìí wà nílé ojú wà nílé oko wà nílé pẹ̀lẹ́ Yorùbá. lónìí Ọlọ́pàá tó ń bẹ láti fọ́nà tó ń gbé jílẹ̀ àtọ́ l'Abuja. If it is not, then we won't have Fulani bandits all over the whole place. And be shorter. Lórí ẹ̀mí ìgbọ̀rọ̀ sí i. Ẹ̀jọ̀ tó yọ ní ẹ̀ka ẹ̀lẹ́ ojú sí wọn ẹ̀ wá gbé ìgbọ̀rọ̀. Àtúwà ń lo àgbẹ̀kọ̀ yìí láti máa tọrọ kìíní kìíní èmi ní ẹjọ́ ìgbàgbọ́ wa ti sọ́jà ẹ má kámẹ́rà ẹ̀yìn wọn ojú. Whatever you are doing, let it spoil whatever you are doing. And that's not going to work. That is why I love that life. Some of the boys are our son. Is our brother. Ọmọ Yorùbá gidi ni. So he has not killed anybody. He has not violently committed any crime. Unlike these Fulani people have been all over Yoruba land. How many of them are they arrested? But they arrested some people who kill people in his house, chase him out of the country, and the man now is on exile. He cannot walk about his land freely. So what's the point?
a man that goes up to defend Yoruba and say so that is injustice. And I tell the government to remove the ban, to remove the on his name. And this is to help us along with police and the army. Help us along with police and the army to move with the forest and clear this. We are capable of defending our land. We are capable of moving all the children for our community. We want to work with the police, we want to work with the army. So Sunday Igboho in this instance is relevant. And they should please stop persecuting him. He's one of our Yoruba people. I want to talk about budget, budget, security budget, votes, and all of that. We hardly hear about it. So, have you been able to your governors, in all those things, accountable, how they have been spending, funds meant for security, you have like that. Okay. When you say excluding yourself, we are all together in this mess. Whatever is happening in Kogi State will eventually creep into Osun State, creep into Ekiti State, Ondo State, Oyo State, or it gets to Lagos. So when it gets to Lagos, you think you are enjoying a little peace here? You are not. Go to Kokomaiko. You will see hundreds of thousands of these northerners. They are there. They outnumber our people like 3 to 1. Go to Ebeduleki, they are there. No, all the 5 roads are enter Lagos. They are there. Lagos, Abeokuta Road, they are Nabula Egba, Ikorodu Road, they are there. Lagos, Badagry Road, they are there. So, we are surrounded. And when the Yoruba people rise up now, there will be a massive problem. There will be insecurity in Nigeria, there will be insecurity in West Africa, there will be insecurity all over Africa. So we are using this medium to say, please curb it. People know the antecedents of the Yoruba people. We will never tolerate anybody trying to oppress us. And we have proved it over history. We defeated these people in 1840, in the Battle of Ojota in Osogbo in 1840. We defeated them in 1878. When the Igbo people tried to cross over to Ore, to come and attack Yoruba people, we defeated them. We chased them up to Umuahia, their Igbo hinterland. You attack Yoruba, you are looking for trouble. And we don't want that to happen. That's why we are here to say, peacefully, leave Yoruba land. Fulani people, leave Yoruba land. Leave. Thank you. Your name again? Your name again? Architect of Kaoluwa, fellow of the Nigerian Institute of Architects. Okay. Ẹ má jẹ́ kọ́kọ́ lọ sí. Ẹ ní sọ gbogbo yẹn lójú. Ẹ má ṣe àgbẹ̀ tó wà tó dà ṣe ara àwọn èèyàn àtọ́fẹ́ sọ. Ẹtú lè yàjà jù. Gómìnà kankan ẹ̀ bá náà ṣe. Kò gómìnà ẹ̀ bá náà ṣe. Ọ̀ṣun state gbogbo pátá la péjọ síbí tó náà mọ̀ ní pé gbígbé ọwọ́ yìí tí a bá wá pé a ti ṣe wọ́ yìí èyí tó wà ní gbígbé ọkọ̀ èyí wọn yóò sì gbé ọ̀dọ́ wọn ìgbà tí ẹtún sẹ́yìn díẹ̀ ibi ni ká máa wò ẹ máa wo èèyàn tó sọ̀rọ̀ yìí. àsìkò gẹ́gẹ́ bí bàbá olóògbé òsì ní ìlàjú ìsílẹ̀ kíkà lè lè tó rẹ̀ àtàwọn ìgbìmọ̀ lójú gbogbo aláwọ̀ àwọn tó bá wà ìyàwó tó wà láàrin wa. ìjọba báyìí ìjọba kò sí nǹkan ìṣẹ̀lẹ̀ gbogbo àtàlámọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìjọba bẹ́ẹ̀ láti torí ẹ̀ jáde pẹ̀lú àdáyé pé àbábẹ́rẹ́ la ti ń sọ ọ̀rọ̀ jáde àbójọ ni àbí ọ̀lẹ́ ni ọ̀pọ̀ ìfẹ́ lọ́pọ̀ lẹ́yìn Yorùbá kì í ṣe pé Prophet ológun ló wà. àti ọmọlúwàbí ṣe gbogbo nǹkan bí nǹkan dájú nípa nínú gbogbo ẹ̀yà ìṣe àwọn aláwọ̀ àti oríṣi nǹkan ní Yeah, we are here today based on the crisis, the insecurity that is going on right now.
So we want end of all the insecurities in our land right now. And then we have to know that most of the things that is down in our land, we don't want to happen again. We want the government, and we talk about our security, we want them to hand over to one of our leaders, local securities. That is in terms of to secure our land. Because right now we can all know, we can all see what is going on in our land. We don't want to become minority on our land anymore. And by saying that we don't want to in our land again, it means that we don't want them anymore. They have been intruders, they have been covered everywhere in our land. They have surrounded all our lands, and we don't want them right now anymore. So we appeal to the government that we want security in our land, and that is why the Yoruba people are gathered today to tell the government that we don't want insecurity in our land again. We want security. We want, you can imagine, on our land, our fathers, they can't go out, our mothers, they can't go out, our children are being kidnapped, our women are being raped, and no security anymore in our land. And the Fulani want to take over our land. That is what we don't want it to happen in our land. We don't want that sort of thing to happen again. And that is why we are calling the government to do something about it. Because we Yorubas, we are very intellectual. We have potential, integrity, and a human feelings. And that is why we don't want any war. And that is why we are called on our president, President Ahmed Bola Tinubu, to do something. We are not running away from war. That is not the fact. We are not running away from war. But we don't want war in Yoruba land. You understand? We don't want war in Yoruba land. That's why we call on the President Ahmed Bola Tinubu to do something on time before it gets out of the hand. We are tired. We are not afraid of anything. All the Fulani people in Yoruba land, we don't want them anymore. We don't want Fulani in our land again. Enough is enough. They are killing us every day. They are killing us all the time. We don't want all this again. So that's the reason why we gather here to this one today, to let the government know that enough of all these things on our land, we don't want it anymore. If they want peace, we have to stand for the peace, and we don't want anyone. We stand for peace and we remain for war. That is it. Thank you so much. Your name again? Your name again? My name is Prophet Ojota. Thank you. Wọ́n ní Yorùbá náà lọ. Mo ń bọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ti sá kúrò ti sá wá sí ìgboro.